ẹ subscribe sí ìkànnì yìí, ẹ hàn notification button kẹ́ lè láǹfààní àti gbádùn wa síwájú sí i. Àjọṣepọ̀ wa la fi lè ṣe àṣeyọrí. Òní lọ́jọ́ ìbí ẹ kú àṣeyẹ ẹ̀mí aṣọ pọ̀ ẹ̀. Happy birthday to you, Alh Waheed Adeoye. Long life and prosperity, more fruitful years on earth. Kẹ́ ẹ pọ̀ lówó, kẹ́ ẹ pọ̀ láàrọ̀, níwò ìyá àmọ́dún kátúndọ̀ fà ìfúdẹ́gbẹ̀rà. Àwọn ní ààrẹ ẹgbẹ́ Allstars football club. Alhamdulillah kẹsìrà ẹ mọ̀ bí ọbẹ̀ níbẹ̀ so àtẹ́lẹsẹ̀ abẹ náà ẹja bá ń fẹsẹ̀ fá kékeré lé Ifá ní ọ̀tá abẹnú sóró adífá fún bàbá yẹ̀kú tí wọ́n pè lọ́yẹ̀kú kí ni ó yẹku nù lórí wa bàbá èjì ọ̀yẹ́ Ifá ni ó yẹku nù lórí ẹ èjì ọ̀yẹ́. Once again happy birthday to you. Ọmọ yín náà ni Òtúnjí Táíwò tí gbogbo yín mọ̀ sí Aládò. Ẹ rí mi báyìí ẹ mọ̀dí lórí èèyàn pàtàkì ni ẹni yìí ẹni ẹ̀yẹ tó ń ṣoore fọmọdé tó ń ṣe fàgbàlagbà Alh Adeoye Lawal. Àwọn náà tún ni president Allstars football club. Àwọn ni president Allstars football club. Àwọn ni wọ́n ṣe ayẹyẹ ọjọ́ ìbí lónìí. Bàbá ẹ ní fèyí ṣàṣemọ ẹ dàgbà ẹ dògbò dì kàngẹrẹ ìgbà ọdún kan ni àìgbọ́kú ọkọ́ àìgbọ́kú àdá àìgbọ́ yakata láyọ̀ ǹbẹ̀rẹ̀ ẹnìkan ò ní gbọ́gbì èèrà tí ẹjí ẹ ti bá dé lórí igúnnugún ẹnìkan ò ní bá dé lórí igúnnugún kó pa igúnnugún tí ẹjí ẹ ti béjìgbà lẹ̀kẹ̀ lọ́rùn àkàlàmàgbò ẹnìkan ò ní béjìgbà lẹ̀kẹ̀ lọ́rùn àkàlàmàgbò kó pa àkàlàmàgbò tí ẹjí ẹ ti bá ṣẹkẹṣẹkẹ lẹ́sẹ̀ ìṣiṣi ẹnìkan ò ní bá ṣẹkẹṣẹkẹ lẹ́sẹ̀ ìṣiṣi kó fi mú ìṣiṣi àìmọ̀rúkọ kíkó panijẹ àìmọ̀rúkọ àrùnkárùn gbénide àtọjúmaró orúkọ tí à ń pe ikú àtàgbọ̀mùjẹ orúkọ tí à ń pe àrùn apàǹtẹ̀tẹ̀ orí ìlójútó orúkọ tí à ń pa àwọn ìyá mi òṣèlú mọ̀nìgà awéré pèpè kó máa pa ilé pè tó bá ń ṣẹlẹ̀ ẹbọ kó máa pa ẹlẹ́bọ àṣàsí kó máa pa lásàsí ọwọ́ tọ́gẹ̀dẹ̀ bá gé báyìí ara ẹ̀ ní òfìlù ẹ̀ ń bá péré yín níbi àfọwọ́ ara ẹ̀ ṣe ra ẹ̀ ní ìgbà ọdún kan. Happy birthday to you, Alhaji. Happy birthday to you. Happy birthday to you, Waheed. Happy birthday to you. Happy birthday to you, Alh Waheed Adeoye Lawal, president Allstars football club tó wà nílùú Abẹ́òkúta. Ìgbà ọdún kan ni o. Ẹ dàgbà ẹ dògbó ẹ fọwọ́ pawó ẹ fèrègì jòbí. Àwọn àgbàlagbà wọn ní ilé la gbé dúró sí dọ́là, ilé lálùkò sùn lẹ̀dọ̀rọ̀, ilé nípèsè òjò là ń sùn lẹ̀dẹ̀rẹ̀. Gbogbo bí tẹ́ bá ń wà báyìí ọlá máa wá yín rí ni. Gbogbo bí tẹ́ bá wà ìyá máa wá yín bá ni. Ẹ ní kú ẹ ní rùn. Ìgbà ọdún kan ni o. Ẹni bí ẹni èèyàn bí èèyàn Ramalifa agbọ́mábí wọn òun ló ní kí n máa bá wọn kí yín o. Ó ní happy birthday to you. Ẹ fọwọ́ pawú ẹ fèrègì jòbí ẹ ní fọwọ́ gbé ọmọ sin ẹ ní wá ọmọ tì ẹ máa rówó ẹ máa lọ́lá ẹ máa níyì káàkiri àgbáyé gbogbo dáadáa tẹ̀dá ń gbélé ayé ṣe lẹ́ máa bá wọn gbélé ayé ṣe. Every 28th of October ó ní birthday yín ire ló máa já fún yín o. Kò ní jọ́jọ́ kú yín kò ní jọ́jọ́ àrùn yín kò ní jọ́jọ́ ìbànújẹ́ yín ọjọ́ ayọ̀ ló máa jẹ́ o. Happy birthday to you, one love. Hello ẹ bẹ̀rẹ̀ wà Alhaji Adeoye Lawal president àwọn gbogbo àgbáyé àwọn oníbọ́ọ̀lù kí náà ṣe ń ṣọjọ́ ìbílẹ̀ ni èmi náà lọ tọ́lá burúkú kan náà ń gbá bọ́ọ̀lù wọ́n wà bẹ́ẹ̀ àbáǹgbé fún wọn Alhaji wa bàbá kẹpẹ́ o ẹ̀pọ̀ ọjọ́ ìbí o ìgbà ọdún kan ni o ẹ̀gbọ́n tí fásọ ni ó ní tẹ́gùn bá ti bẹ̀rẹ̀ aṣọ ẹ̀ máa ń lòṣò ni ẹ máa lòṣò ẹ máa ríre fowó ẹ máa ríre fóòmù àláfíà baálé ọ̀rọ̀ ẹ tẹ̀yẹ̀ kú orí ìgbà ògbà ẹ tẹ̀yẹ̀ kẹ́ ẹ sọ̀kalẹ̀ adébábà wáyé kú wọn ní kíkúrú bọ ìkúrú yín ti rúbọ lẹ́nìí 20 ọdún ẹgbẹ̀rún ọdún òkè yẹn máa bẹ láìpẹ́ òkè gbẹngbẹng tó bá tún kọ̀la ni báyìí dé yín tó bá tún máa dún ọdún tó ń bọ̀ pẹ̀lú yín náà ni o bẹ́ẹ̀ ni Alhaji wa Adeoye àwọn ní ẹ̀yin ní gbogbo oníbọ́ọ̀lù àgbáyé president àwọn star ball bàbá kí lè fẹ́ fún mi ẹ má fún mi mọ́tò ọjọ́ bí lágbára Ọlọ́run àsìkò tẹ̀ ń sọ ọjọ́ bí ẹ máa mọ̀ sí dáadáa èèyàn yín á mọ̀ sí dáadáa ìyàwó yín dáadáa ni ẹ̀yin náà dáadáa ẹni owó Alhaji ẹ wọ ẹ má fowó bà mí jẹ́ bẹ́ẹ̀ ni èmi náà ti mọ̀ ṣẹ́jọ́ tán tiẹ̀ ti ròyìn náà mo ti mọ̀ ẹ gbọ́ fáìkàn ó ní ẹ tú ó ní ẹni ẹ má fowó bà mí jẹ́ ẹ má gbọ́ àdá fún yẹn ṣoríire àsìkò tẹ̀ ń ṣọjọ́ bíi dáadáa la máa mọ̀ sí bẹ́ẹ̀ ni
àṣẹ bàbá ẹ̀yin náà ṣàdúrà aláàjì wàlẹ̀ àwọn àfààní aláàjì yóò fi ní pé mi tayọ tẹlẹ́bùn mi ẹ̀ náà ní lágbára ọlọ́run ẹ̀ ṣòrí rẹ̀ ní sì jẹ́ ẹ̀ ní sì mú ẹ̀ ní sì nà ẹ̀ ní sì ilẹ̀ tẹ̀ lágbára ọlọ́run bẹ́ẹ̀ ṣe ń ja àmàtà ní lágbára ọlọ́run tábàárẹ̀ ẹnikẹ́ni èèyàn bí èèyàn tó lùkù bí tẹ́ máa gbà bàbá ẹ̀yìn òkú là ń jàkàrà wá jókòó ẹ̀ lẹ́yìn yìí ní agbára wọn ò lè ká yín bàbá bàbá yín náà burú fún gbogbo àgbáyé ẹ wá ní ká má bínú yín wọn á bínú yín ẹ lè máa lékè wọn torí òtètè igi ní lékè igi bẹ́ẹ̀ ni ẹ ṣe sà ẹ̀ṣọ́ yẹn dàgbà o agbára ọlọ́run ẹ̀ ní jẹ́nu sáré àìkú tó yẹ tó bá kù tó máa ń ṣẹ́gùsí tẹ̀ jèrè ọmọ ẹ̀ ní jẹ́nu sáré ojú ayé lẹ ti máa jẹ́ bẹ́ẹ̀ ni ẹ ṣe sà happy birthday to you Alhaji Kasimawo Adeoye Lawal president gbogbo àwọn oníbọ́ọ̀lù happy birthday to you. Bonjour, bonsoir. Kí ló fà á tí mo fi ń kí yín báyìí? Nítorí èèyàn pàtàkì mọ́ ni ẹni ayé ń fẹ́ tọ́lọ́run ń fẹ́ tí àwọn òjíṣẹ́ pàápàá tí wọ́n ń fẹ́. Bàbá mi Alh Waheed Adeoye Lawal àwọn ni mo mọ̀ ń kí wípé ẹ kú oríire ọjọ́ òní bàbá. Ọjọ́ ìbí yín kò mà ní dọjọ́ bí mọ́ yín lọ́wọ́ lágbára elédùà. Wọ́n ní ọdọọdún náà ní sápó rúwé bàbá ẹ máa lé sí níre ẹ máa lé sí láyọ̀ ẹ sì máa lé sí nídùnnú lágbára olúwa ẹ ní ṣàṣetì o. Bẹ́ẹ̀ ni ṣọ́ọ́ṣọ́ báyìí nílé àtàrí kún bàbá ilé yín ọmọ kún fowó yóò mọ kún fọlá a mọ kún fún iyì. Ta ló wá ní kí n kí yín bàbá báyìí? Ọmọ yín náà ni èèyàn yín dáadáa Àjíà Ramaliva agbọ́mọbí wọn òun ló ní kí n kí yín o láti orílẹ̀-èdè Benin Republic ni wọ́n ti ní kí n kí yín kú ewu ọdún bàbá àṣèyí sàmọ́dún. Ẹni lọ́jọ́ ayọ̀ rẹ Alhaji lọ́jọ́ ayọ̀ rẹ lọ́jọ́ ayọ̀ rẹ òní lọ́jọ́ ayọ̀ rẹ Alhaji lọ́jọ́ ayọ̀ rẹ lọ́jọ́ ayọ̀ rẹ. Happy birthday to you, long life and prosperity. President Allstars Football Club Abẹ́òkúta. Alhaji Kasimawo Adeoye Lawal ẹ̀mí yẹn ṣọ̀pọ̀lọpọ̀ ọdún láyé nínú owó ọlá ìgbéga ìṣerere òkè báyìí lẹ mú rí sí Alhaji òkè lẹ máa lọ ẹ ní mọ̀sáré ọmọ ẹ ní mọ̀sáré ìyàwó àti ìyàwó àtọmọ náà wọn ò ní mọ̀sáré yín fọ́tò yín tó wá dára jù wọn máa ní fi ṣòbùtú ààrẹ yín lágbára Ọlọ́run ẹ ó máa lọ sókè. God bless you. Ó yá náà kò ní dábẹ́ ní tí ò ní dá fún from January to December. Waheed èmi pè é lórúkọ máa ń mú bẹ́ẹ̀ lórí òkè mú pẹ̀lú pẹ̀ Alhaji Waheed Adeoye Lawal many happy return. Ọdọọdún ní iṣẹ́ kó wọ́wé o ọdọọdún ní ṣìgó gbàwé ọ máa bẹ ọ̀bẹ níbi àtẹlẹsẹ̀ abẹ̀dẹ̀wé yẹn tó bá ní kó má dọ̀dún tó ń bọ̀ lò ní dé bá happy birthday to you. Ó mọ̀ gbọ́ ni Kùránì kan àti Báíbù kan wọ́n jọ ní àyà papọ̀ ó wá sọ wípé akábíríkì ti forí egún ṣe lé àgbàgbà ló forí òkìtì ṣe yẹ o ilé ògbà ọ̀nà ògbà níṣẹ́wé ara gbà kó lọ́ọ́ bá gbogbo wọn ọ̀tá tó ní nítorí àgéré tó bá gégi ní gbórí ara ẹ̀ ló gélé o bàbá mi wà aṣọdúnmọ́dún nítorí aṣọdúnmọ́dún ló ṣàwà aṣọdúnmọ́dún aṣọ́ròmọ́rò ló ṣàwà aṣọ́ròmọ́rò Waheed wà á ṣoríire àkàbà tó fẹsẹ̀ gùn yìí àkàbà ayọ̀ ló máa jẹ́ ò ní rí kó aya ò ní rí kó ọmọ happy birthday to you ìgbà ọdún kan ni. ẹ subscribe sí ìkànnì yìí ẹ hàn notification button kẹ́ lè láǹfààní àti gbádùn wa síwájú sí i àjọṣepọ̀ wa la fi lè ṣe àṣeyọrí.